gbogbo ayé màmá wa tí ẹ tí gba oúnjẹ. gbogbo àwa tá a ti gbóúnjẹ. ẹ dákun ẹ ní sùúrù. àtàwọn tá a wọlé tá a gba nọ́mbà ọ̀rọ̀ Ọlọ́run lẹ́yìn ó gbà. bàbá wa tí wá dúró yìí. bàbá yìí. táwa lórí ìjókòó yìí. àlòdì lọ́rùn Sheikh Jamnur. àti Ìlọrin ni bàbá tí ń bọ̀ láàárọ̀ yìí. Ìlọrin ni bàbá tí ń bọ̀. fẹ̀kẹ̀tẹ́lẹ̀ aago 4 ní rò pa àwọn ọmọdé ibi báyìí. látara ẹ̀rọ tí àwọn elétò ṣe àsìkò tẹ́ dá fún wọn. mi ìwà máa bọ́ ṣe tó yù yẹn. torí táìmù tí wọ́n ń gbé tá ń bá wọn sọ̀rọ̀ táfídé lọrin yìí táfídé kọ yìí mi ò rò pé olùwà bíi 3 to 4 hours lọ. tó bẹ́ẹ̀ baba mọ́tò gidi ni tọ́yù yẹn masha Allah. o ṣeun hayakumullah. baba àgbà Aribidesi afa Ọlọ́run. afa Ọlọ́run bí baba ṣe máa wí nù. tí wọ́n wà lórí mílà àtàwọn tàná. lórí tàwọn tàná o. àwọn la ní kí a pè gẹ́gẹ́ bí àlejò fún wa ní ọdún yìí láti bá gbogbo àwọn jàmáà sọ̀rọ̀ nípa èyí tá à ń ṣe yìí bó ti yẹ kó rí láàrin ẹni tó ní àtẹni tí kò ní. so inshallah rahman láì ní lọ títí àwọn wákà baba Aribidesi. baba Aribidesi. tẹ́wọ̀ yìí ó pọ̀ tá a máa ń lò tá a bá fẹ́ parí àwọn àzìkárù wọn. Allah. nínú ẹ̀ àṣekọ́lá ò sí nítòsí. nínú díwánu baba Aribidesi. ẹgbà tá a máa lò ọba ní ìbówó Ọlọ́run ló ń ṣe tiwa. baba Aribidesi ló lórí yẹn. àwọn tó ní ni. NAFDAC number. Aribidesi number. ètè baba àgbà Aribidesi. gbogbo mọ́mọ́rọ̀ sùn lálẹ́ mọ́. kò sẹ́ni tí ó mọ̀ nù wa. ṣègbówó Ọlọ́run ló ń ṣe tiwa. wọn lọ́lọ́run ló ní àmọ́ bẹ́ẹ̀ tiwa sẹ́. bàbá tó ní rèé. bàbá tó ní ni o bàbá àgbà Aribidesi. ẹni tó ní ni. ó ti lọ fà ní ti bàbá nínú yẹn bàbá yìí yẹ sórúkọ àdàbíyà. yes. bẹ́ẹ̀ ni. tẹ́ bá gbọ́ gbogbo jọmọ́ mi kò sẹ́ni tí ò mú orin yẹn ẹni tó kọrin. Masha Allah. pé àlówó Ọlọ́run ló ń ṣe tiwa. baba Aribidesi ló. ọgbọ́n kọ́ ètè kankan. kódà kì í ṣàdúrà káṣọ títọ́. ògùn kọ́ Ọlọ́run ọba. bàbá máa ní owó Ọlọ́run ló ń ṣe tiwa. ọgbọ́n kọ́ èdè kankan kódà kì í ṣàdúrà káṣọ títọ́ tá ò fi kú Ọlọ́run ọba ni. àwọn nàná ni àwa ò lè kún wọn tí wọ́n bá ń dìtẹ̀ àwọn tó ga. àwọn ò lè kún wọn tí wọ́n bá ń dìtẹ̀ àwọn tó ga. ẹni Ọlọ́run gbọ́n táwọn ayé ń dìtẹ̀ kó ẹni Ọlọ́run kún táwọn ayé ń dìtẹ̀ kó wọlé ọ̀pọ̀ ìyà ni ó jẹ́. àwọn ò lè kún wọn tí wọ́n bá ń dìtẹ̀ àwọn tó ga. bàbá Aribidesi àwọn ò lè kún wọn tí wọ́n bá ń dìtẹ̀ àwọn tó ga. ẹni Ọlọ́run kún táwọn ayé ń dìtẹ̀ kó wọlé ọ̀pọ̀ ìyà ni ó jẹ́. kí má bàa ṣe ajá lórí àwọn èèyàn ẹ jẹ́ gbé máìkì fún gbogbo ohun alimentiku anihiriru alẹ́bi alimọ̀húbà lẹ́bi wàhábà wúlọ́ wà ìdàtà mawahib. Masha Allah. أوتي من كل شيء. وأوتي من كل شيء ما شاء الله. ويتصرف في كيف يشاء. ما شاء الله. مولانا الشيخ عبد الفتاح. شيخ عبد الفتاح. Aribidesi. أهلا وسهلا ومرحبا بكم. مدير التوديع. ما شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين
وما يكذبك بعد بالدين أليس الله بحكم الحاكمين صدق الله مولانا العظيم. Allahu Akbar. Bí mo ṣe ń gbọ́ híhó ńgbà tí wọ́n há ń jẹ ìwà gbọ́dọ̀ ń tóbi ò tó bẹ́ẹ̀ irú kí ni àní. máa ń bá ti ń hó tá à ń yanu sókè tá à ń bá ń gbóúnjẹ ntí àwọn tí wọ́n ń fún wa jókòó tì í náà là dákọ rẹ̀ o ẹ tún ọlọ́run yẹn gbé tóbi. àwọn bàbá wa àgbà tí a jókòó tì í àwọn sheikh wa al-Mukhtar Adamallahu hayatahu. Sheikh. ẹ tún wí Sheikh. àwa tí a máa lọ wá sí a ti pàdé àwọn ṣéwù àfọtílẹ́bù wọ́n ń ṣe ṣéwù fún wọn ó dàbí ká máa fọ́jà mọ́ létí mbẹ́ nígbà tẹ́yìn bá ń ṣe ṣéwù fọ́ọ̀mù tí àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn wọn wọ́n máa yí wọn kọjá bó ti yẹ àwa wa ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n là nábì lọ́dọ̀ ó wá yẹ ká ṣe ṣéwù ó wá wí. ó ṣeun eléyìí ti máa Ìlọrin nù bàbá já fún yín bàbá ọba àlù Ìlọrin ara àwọn ọmọ wọn náà ni wọ́n bẹ ní. wallahu ya'simuka minan nasi la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-azim. tí n bá lọ jókòó kan táwọn àfáà bá pọ̀ báyìí tẹ́rì yẹn ọba pé ọ̀rọ̀ gbọ́dọ̀ pọ̀ kọ́dà bí wọ́n ní kọ́ sọ ọkọ̀ pọ̀ nígbà tó ra àwọn àfáà tó pọ̀ bí ọba sọ tó pọ̀ sọ́ọ̀sọ̀ tí wọ́n mọ̀ tiẹ̀ gbogbo tébù tó jókòó mo kí yín ẹni tí ń sì fi kí yín àfáà wa tura ni ẹ dákun ẹ jẹ́ kí n fi wọ́n kí gbogbo ẹ̀yìn àfáà ṣé ẹsẹ̀ gbà bẹ́ẹ̀ ẹ dákun ìbàjẹ́ o wàláhì ìbàjẹ́ ojú mi kàn lé ni inú mi ò lé mo á fi àfáà wa olúborí nìyí mo fi kí gbogbo sáìdì bíi harite dọdọ bí Muhammadin ọmọ arabi bàbá ara ní àwọn olè pè yín lọ́mọ kíkí tí mo kí àwọn àfáwọn mo fi kí gbogbo jama ti bẹ ní àyè salamullahi alaykum wa rahmatuhu wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ẹ ṣeun tẹ dákẹ́ tẹ máa pariwo aago 4 àbọ̀ ti lù tó bá di aago 4 kù 20 ìṣẹ́jú ń sọkìnrin ilẹ̀ aago 5 pápá 20 ìṣẹ́jú wáàsí gbogbo ẹni tí ó bá ṣe wáàsí ní kò sí tó lè sọ tọ́wọ́ jẹ́ wáàsí hárí tó tó ń tí à ń ṣe yìí àwọn èèyàn ò fẹ́ gbọ́ kankan lẹ́nu rẹ̀ wọ́n fẹ́ gba ìrẹsì ni àbí kò tètè sọ ń tọ́ sọ kò tètè kú òun bẹ̀ àfáà tí wọ́n pè wá síbí wọ́n nídìí wáàsí ti ṣiṣẹ́ fún wọn lójú wọn mọ̀ ṣe yìí ìwọ tó wà ní wọ́tọ̀ wáyé nọ́ọ̀sì kan nínú àwọn àfáà bàbá wa al-Mukhtaru ó ní lásìtù múta àkìdáhùn bìtúlì hayati yìí fi dùnìyẹ walakinnani atamanna Allahu garasitu dakhilali jami'i zikire tayyibatan tebuko abada. Ẹ káàbọ̀ gbẹ̀yìn tá a pè tẹ́ wá kìí ṣe ìyà ní jẹ yín ẹni tí yà bá ń jẹ kò ní rówó wọkọ̀ wáyé tọ́ba lóun fẹ́ rìn ìyà àláfíà náà jẹ́ kò ní lè dé yìí Ọlọ́run fẹ́ kẹ́ ẹ wá gbọ́ wá sí ni àfáà ní èmi ó ní òun àfáà lásù mọ̀tàkìdáhùn bìtúlẹ̀ hayati yìí fi dùnìyẹ ó ní kò dá mi lójú máa pẹ́ láyé àfáà àwọn wòlíì Ọlọ́run bí ó ti sọ̀rọ̀ nìyẹn ó ní kò dáhùn lójú ipò wọn pẹ́ láyé torí wọn ọ̀mọ̀gbà tóun dé òun ò sì mọ̀gbà tóun wọn lọ ó ní wàlákì nàní ṣùgbọ́n kankan tí mo fẹ́ try ni wípé
atamanna Allah garasi tudakhila lijami zikra tayyiba. Oni ṣùgbọ́n kankan ma gbọ́dọ̀ make sure yìí kó wáyé kí ni nǹkan náà. Allah garasi tudakhila lijami. Mo fẹ́ gbìn sáàrin gbogbo ayé díkìrè tayyibatan. Ìrántí tó dùn dáadáa tẹ́bùkọ̀ àbàdá. Ó ní tọ́wọ́n ọba pẹ́ ìrántí wọn tiẹ̀ pẹ́. Ẹ wo nǹkan tí bàbá wa Sheikh Al-Mukhtaru tí wọ́n gbé kí wọ́n tó rí báyìí déédéé bí wọ́n ti mọ òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣeré ńgbà náà lọ́lọ́run fi wá sọ wọ́n débí lóye sọ wọ́n di mìíràn ti dà yìí. Bàbá ló ń ṣe ogún àtọgbọ̀n bọ́lá ń bájọ́ dáa fún ọ ìjọ òṣèjì àtẹ̀tájọ́ tiẹ̀ ti dáa fún ọ. Ẹjọ́ ń gbé ìwọ àtọ̀rẹ́ rẹ ọ̀ wá ń dágálà jẹ ọ̀ńdómi mu sí kọ̀mọ̀gbà tó ń jẹ ìjọ tó bá jìyà náà kò ní mọ̀. Àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ bàbá wa ló ní ọ̀rọ̀ náà mo bá yín dúpẹ́ o ẹnì kankan wà lérí afẹ́fẹ́ tẹ́ ń ṣàdúà táyé ń tẹ̀lé Muhammad tẹ́ ẹ ní lọ́jà yọ gbà fún ijó ọ̀pọ̀lọpọ̀lọ eléyìí lẹ wá fi páàsì pátápátá nínú gbogbo àfa ẹ̀yin náà kẹ́ ẹ kọ́ mọ́sálásí kan jò ní tó lè dàbí mọ́sálásí Mẹ́dínà ẹ̀kẹ́ làfa mi ọmọ fi yọ àtìkùn àtọ́mú ó gúnmú tẹ́lẹ̀ bó ló di tó fi gúnmú ọ̀pọ̀ meat pie inú àti mukumu àti mílíkì ó nígbà tó fi ń gbàwẹ̀ ó nígbà tó fi ń ṣàìsùn ó dẹ̀ ń gba owó àmọ́ nǹkan tó fi ṣe. Mo wá dúpẹ́ tẹ́ wà ní yúùfù nàbí nàbírí ẹ sọ fọlọ́ wípé wọ́n bá kẹ́yìn ẹ ṣàánú ọwọ́ kẹ́yìn àánú lẹ́ ń ṣe o. Ẹ sọ fáwọn èèyàn pé ń dá ṣeré bẹ́ẹ̀ bá fún wa lówó ẹ fi ṣe ayé rí o. Wàyàká fún náyà ọmọ kánà ṣáàrùhù mùsítẹ́tìrọ. Ẹ bẹ̀rù ọjọ́ tí wàhálà rẹ̀ ju tọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ ni tí ó sì bá ẹnìkan ṣoṣo. Lóbi jẹ́ pé kí ni wàyù tí mo nà tọ́ àmọ́ aláhùbí mísìkìnà. Mo sọ ní Jímọ̀ tó lọ yìí náà ni. Tọ́ ọ bá fẹ́ pín oúnjẹ àwẹ̀ tọ́ ọ bá mọ àwọn tó fún mẹ́tẹ̀ẹ̀ta ló pé ní. Yutimu na tọ́ọ̀mà aláhùbí mísìkìnà wàyẹ̀tìmà wàásìrọ̀. Mo ti wọlé lẹ́nu ìgbà tí mo dé yìí kàn ṣe bíi pé èrí ni. Bọ́lá ń bá kẹ́wọ̀n náà ẹ sọ fáwọn ọmọ yín pé bí wọ́n ti máa ṣe rèé ibi tọ́lá yìí ti parẹ́ rèé. Àfà tí ó kó sílé tí ọ̀sẹ́ ni tí ó mọ̀. Ìtọ́ bá mú àfà máa ṣe báyìí ẹ̀yin sínétọ̀ ẹ̀ má wọ̀ náà. Ẹ̀yin sínétọ̀ ẹ̀yin ọ̀sẹ̀ ẹ̀ má wọ̀ náà. Ìdí bàbá wa ni Mukhtaru ṣe challenge ní jẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ lówó tẹ́ wà ń bí òṣèlú. Ó jẹ́ challenge fún gómìnà. Ó jẹ́ challenge fún president. Wàláhì ó jẹ́ challenge fún gbogbo ẹ̀yin tí ń bẹ níjọba. Káwá yí pé single man on his own tí ò ṣiṣẹ́ tí ò gba owó lábẹ́ ìjọba kan. Ọwọ́ akóhun tó ní kalẹ̀ ẹgbẹ̀rún èèyàn wá wáyà yín wá ń gbóúnjẹ Allah ó dé gbogbo ẹ̀yin tẹ̀ wá nù kò ṣèlú. Mo bá yín dúpẹ́ ìta ń sọ ni pé yutimu ọ̀nà tọ́ àmọ́ aláhùbí mísìkìnà lérí ìfẹ́ tọ́lọ́hún ẹ fún ẹni tó wá tẹ́wọ́ ẹ tún wá fún ẹni tó ní ìdí tí ò lè tẹ́wọ́ torí pọ́jọ́ ọmọlúwàbí ṣerú wọn bẹ́ẹ̀ yín àbí òsì ẹ̀yin ẹ dáhùn. Àwọn tí ara ni tó yẹ pé ọmọlúwàbí ni òjò wọn gbégbá bára wọn bẹ́ẹ̀ bí àbí wò sí mi èmi lọ ga yín tẹ̀ bá mọ̀. Wàyẹ̀tìmà wàásìrọ̀ ọmọ òrukàn ti wáyé wá gba nǹkan tí yóò ní bàjẹ́. Wá àṣírà ẹni tó wà nígbèkùn ó ti wá bí wá gba nǹkan. Àwọn arọ tí wọ́n ń gun kẹ̀kẹ́ tí wọ́n ń lọ inú ìgbèkùn wọn wà. Ìtòsí táwọn ẹlẹ́sẹ̀ méjì fi ń pariwo àwọn arọ yẹn ti fẹ́ kú. Ṣebí kan ní lérí pé a gba báárà lérí títì iná ní ọkọ̀ àjàgbé tẹ́mẹ́lẹ̀ sọ́bìrì wọn fi hà. Ẹ̀yin wá ẹ̀dùn wọn nú yutimuna ta'ama aláhùbí mísìkìnà wayatima wa asira. Mo dúpẹ́. Nígbà wá fún wọn lówó náà tán ẹni dín kankan lọ́dọ̀ wọn ìfẹ́ thank you ìfẹ́ ẹ̀sán bẹ́ẹ̀ bá tiẹ̀ lẹ́ǹfẹ́ thank you
bárọ̀ ṣe thank you sí ní irú ọkọ̀ tẹ́ ń gùn ẹ lè gbọ́ bẹ́ẹ̀ bá lẹ́ fẹ́ san kí ni wọ́n fẹ́ fún yín ẹ̀rù yín á máa bà mí bẹ́ẹ̀ náà kẹ́ wá ní ọgbà wa tẹ́ wá bùn wá ní 1 million fún ilé ọlọ́run ẹ̀yin lẹ́jọ́ yín sì kò ní bàjẹ́ fún yín ó ti tó fọba ti rí wàásù tó mú yà yìí sèmi fúnra rẹ̀. mo ti dágbére fáwọn kan kò sí jà ìwà tán hù lóòtù wá ká torí pé ọ ní mọ tó ṣe tá a fi dáhùn nígbà tá a bá gbóòórùn ọtí ó ti gbá àwọn èèyàn ti gbọ́ tá a bá kí ọwọ́ snap wa papọ̀ wọ́n blọ́ọ̀gì wa nílé wa àpọ̀ púpọ̀ èmi ò tún gbọ́dọ̀ bára mi jẹ́ níbi ìmọ̀ dúró tì ọ́ ẹ̀yin tẹ́ bá ti bá bọ̀ ti pé bóun yẹ balẹ̀ yín jẹ́ ká ìbàjẹ́ náà lọ dà àwa fẹ́ gbà á òun nìyẹn fún ìwọ tó jáde líle eré tó ń ṣe gbájú ẹ̀ wo làwọn eléyìí ṣe bí wọ́n bá ṣe gbájú ẹ̀ wọ́n ti blọ́ọ̀gì wọn. mo ti dágbére fáwọn kan kò sí jà ìwà tán hù lóòtù wá ká ìbàjẹ́ tán ṣe lẹ́yìn àwa mọ̀ ló pọ̀ ìyẹn ló sú mi tó jẹun sá sórí lùlù síyùn àbí. mo ti dágbére fáwọn mo ti parí wá kan sí kò ilé sí jà nísìnyí ìwà tán hù mo fẹ́ fi ti yín lóòtù bọ̀ wá ni ká. mo ti parí wá sí i. mo ti dágbére fáwọn kan kò sí jà ìwà tán wúlò tù wá ká. torí pé ìbàjẹ́ tán ṣe lẹ́yìn àwa mà ló pọ̀ òun ló sú mi tó jẹun sá. bàbá mo ti dágbére fáwọn kan kò sí jà ìwà tán wúlò tù wá ká. bàbá ìbàjẹ́ tán ṣe lẹ́yìn àwa mọ̀ ló pọ̀ ìgbà tó sú mi ló jẹun sá ó ti sá. mo ti dágbére báwọn kan kò sí jà. mo ṣe àgbá kan mo dáràn. àbá mo mọ̀ ṣe nǹkan lónìí ẹ fi fẹ́ gbọ́ ṣẹ̀rífù akramakumullah ṣẹ̀rífù akramakumullah. yudimu na tọ́mọ aláhu bí mísìkìnà wáyẹtì mọ́. wàhásírà. ìwọ lọ́mọ wa wí tí ò rí mi ò ní sí ìwọ àgbà àfààní ọ bàbá. ohun tí mo rí tó ń fa wàhálà àyígbọ́ mi ẹ̀ mọ̀mọ́ ni bàbá Mukutaru ló mọ yìí mi wàláyé torí pálásálàtù ni wọ́n ọ̀ya fáwọn kan ó sì jà ìwà táǹkù ló tù wá ká. ẹ bá ń gbé àti dágbére fáwọn kan kò sí jà ìwà táǹkù ló tù wá ká. ìbàjẹ́ tó ń ṣe lẹ́yìn àwa máa ló pọ̀ ìyẹn ló sú mi tó jẹun sá mo ti sá. bàbá ṣe wá mọ̀ àìgbọ́ mi yé ló ń fa wàhálà. kó máa lọ bẹ́ẹ̀. sọ́yà ni kó máa lọ bẹ́ẹ̀. kan tí mo rí tó ń fa wàhálà àìgbọ́ mi yé mẹ́mẹ́ ni ó. bàbá nǹkan tí mo rí tó ń fa wàhálà àìgbọ́ mi yé mẹ́mẹ́ ni ó. àlè Mukutaru ló mọ ìwà wàláyé torí pálásálàtù ni wọ́n asálàmálẹ́kà. Ya Rasulallah. ẹ̀kí Muhammad o. Ya Rasulallah. Muhammad. Ya Rasulallah. Salama sanabi o. Ya Rasulallah. Ayé kájọ bí Muhammad o. Ya Rasulallah. Ismail Abuja máa tẹ fura. Bìlẹ̀ Adi wa tìlú Alámúnáṣírà. Fi ìzíkà lílì mọ̀ọ́lá tẹ̀múra. Wákìlá káwọ́lá. Ẹ jẹ́ máa lọ lọ́rí. mo ti dágbére fáwọn kan kò sí jà ìwà tán wúlò tó wá ká. Alfa Aribidesi. ìtàn ṣe lẹ́yìn àwa mà ló pọ̀ ìyẹn ló sú mi tó jẹ.
jẹun sá mo ti sá. Ya Rasula. Assalamu alayka. Rasulullah. Ẹ jùwọ́ sí Muhammad ya Rasul. Ẹ sálámà sánábì ya Rasula. Assalamu alayka ya Rasula. Baba Aribidesi ya Rasul. Ẹ ò mọ̀ ní mọ̀nìrà ya Rasul. Ẹ ò mọ̀ ní kábàákò ya Rasul. Assalamu alayka Rasulallah ya Rasul. Habiballah ya Rasul. Waliyallah Sheikh ya Aribidesi. Rasul. Taqiyallah ya Rasul. Ramadanlah ya Rasul. Habiballah ya Rasul. Mo ti dágbére fáwọn kan kò sí jà ìwà tán wù ló tù wá ká. Àbòsí tó ń ṣe lẹ́yìn àwa máa ló pọ̀ ìyẹn ló sú mi tó jẹun sá. Mo ti sá, mo ti dágbére fáwọn kan kò sí jà ìwà tó wúlò tó wá ká. Ìbàjẹ́ ló ṣe lẹ́yìn àwa máa ló pọ̀ ìyẹn ló sú mi tó jẹun sá. Mashallah bayi. Sallallahu alaihi wasallam. Sallallahu ta'ala alayhi wa sallam. Ẹ̀yin coordinator. Ẹ ti rẹ́sì tó ẹ dìde. Ó yá dìde coordinator. Ẹ dìde. Ẹni kú. Ẹ̀yin Ramadan committee. Mashallah. Ramadan committee. Ẹ̀yin coordinators. Ó yá gbé. Ó yá dìde. Back to work. Mashallah. Iṣẹ́ tún yá ẹ tún gbé. Nígbà táyì ń ṣiṣẹ́ tẹ̀ ń fò.